òkú dèrò àhámọ́ ọmọ rẹ̀ ló lu dókítà lálùbami. lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù yìí ni àwọn aláṣẹ iléèwòsàn olùkọ́ni fásitì ìlọrin University of Ilorin Teaching Hospital nípínlẹ̀ Kwara pàṣẹ pé kí wọ́n gbé òkú bàbá kan tó kú sílé ìwòsàn náà Alhaji Saliu àtọmọ rẹ̀ sáhàámọ́ fẹ̀sùn pé wọ́n lu dókítà lálùbami ó ní kò tètè tọ́jú bàbá náà ló fi kú. Aláròyé gbọ́ pé lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọ̀sẹ̀ yìí ni ọ̀kan nínú àwọn ọmọ mẹ́ta tí olóògbé fi sáyé lọ lu dókítà náà lálùbami ní yàrá tí wọ́n ti ń tọ́jú àwọn aláìsàn pàjáwìrì tó bá níjàmbá ọkọ̀ nílé ìwòsàn UITH ọ̀hún. ó ní dókítà náà kò tètè yà sí bàbá àwọn títí tíyẹn fi gbẹ́mìí mì. ní kété tí wọ́n kéde ikú bàbá wọn ni wàhálà bẹ̀rẹ̀ nílé ìwòsàn ọ̀hún tí mọ̀lẹ́bí aláìsàn tó kú yìí bẹ̀rẹ̀ sí lu dókítà lálùbami ó fún un mọ́ ara ògiri níṣẹ́ ló sì múra láti gbẹ̀mí dókítà yìí orí ló kó o yọ. ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí yìí sọ pé ní nǹkan bíi aago 5 ìdájí ọjọ́ ìṣẹ́gun túsìdeè ni wọ́n sáré gbé Alhaji Saliu lọ sílé ìwòsàn náà. ó ní gbogbo ẹ̀bẹ̀ táwọn bẹ dókítà náà pé kó tètè yà sí aláìsàn ọ̀hún pàbó ló já sí kò sẹ́ni tó dá wọn lóhùn. ọkùnrin yìí ní ìyàlẹ́nu ló jẹ́ bí dókítà kan ṣe bẹ̀rẹ̀ sí tọ́jú rẹ̀ lẹ́yìn tí wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ wákàtí ṣòfò. kò sì pẹ́ lẹ́yìn èyí ni dókítà kan wá túfọ̀ ikú bàbá náà. èyí ló fa ìbínú tí wọ́n fi lu dókítà náà lálùbami táwọn aláṣẹ ilé ìwòsàn ọ̀hún sì kọ̀ láti yọ̀ǹda òkú. wọ́n ní àfi dandan kí wọ́n lọ wá ẹni tó lu dókítà wá. arábìnrin Elizabeth Ajíbóyè tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórúkọ àwọn aláṣẹ ilé ìwòsàn náà sọ pé àwọn dókítà tó wà lábẹ́ ẹgbẹ́ Association of Resident Doctors of Nigeria ARD nílé ìwòsàn náà ń fi ẹ̀hónú hàn fún bí wọ́n ṣe lu ọ̀kan lára wọn. wọ́n ní àwọn aláṣẹ hospital náà kò gbọ́dọ̀ gbé òkú yìí fún wọn àfi tí wọ́n bá mú mọ̀lẹ́bí wọn tó lu dókítà wá kí wọ́n sì fi í jófin. arábìnrin Ajíbóyè rọ gbogbo àwọn aráàlú kí wọ́n yéé ṣe àkọlù sáwọn òṣìṣẹ́ elétò ìlera mọ́ torí pé níṣe ni yóò dákún ìṣòro aláìsàn tí wọ́n gbé wá. ó ní ju gbogbo ẹ̀ lọ àwọn dókítà tó wà lẹ́nu iṣẹ́ nígbà náà ń gbìyànjú agbára wọn láti du ẹ̀mí aláìsàn tí wọ́n gbé wá ọ̀hún ṣùgbọ́n ẹ̀pa òbóró mọ́ ni. tẹ́ ò bá gbàgbé ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni mọ̀lẹ́bí obìnrin kan tó kú sílé ìwòsàn ìjọba Federal Medical Center FMC tó wà nídìí àbà nílùú Abẹ́òkúta lu dókítà kan lálùbami nígbà tí ìyẹn lọ túfọ̀ ikú obìnrin náà fún wọn bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti sọ fáwọn mọ̀lẹ́bí yìí látilẹ̀ pé Ọlọ́run nìkan ló lè dóòlà ẹ̀mí aláìsàn tí wọ́n gbé wá. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.